Salam alaikum Sheikh. Wa alaikum salam. Ǹjẹ́ sàárà wà tí ẹ̀dá lè fi máa bí abùkátà tó ṣe pé tó bá ń ṣe sàárà náà ọwọ́ ẹ̀ ò ní dá fowó, àṣírí ẹ̀ ò ní tú, ìrọ̀rùn ló fi máa lo gbogbo nǹkan tó bá fẹ́ nínú ayé. Nítorí pé lánàá mo fẹ́ ká clear àwọn messages kọ̀ọ̀kan tá a ní lánàá. A gba àwọn àtẹ̀jíṣẹ́ láti ọ̀dọ̀ àwọn ènìyàn. Èyí tó pọ̀ jù nínú ẹ̀ ni wípé wọ́n ń béèrè pé kí ni sàárà tí ẹ̀dá lè máa ṣe tí ò ní ẹ̀ṣẹ̀ nínú tó lè máa bí abùkátà fẹ́dà. Kẹ́ni náà lọ fi Quran ṣe sàárà, al-Quran Karim lọ fi ṣe sàárà. Law anzalna hadha al-Quran ala jabal. Ṣùgbọ́n tó fẹ́ fi ṣe sàárà fún o jẹ́ kì í ṣe tá fi dírẹ́sì inú ilé o, yóò máa kà á. Ẹ dákun èèyàn fi Quran tuntun ṣe sàárà. Ìwọ wá kà ó wá ń bá ẹ kà ó lò báyìí, ó ń ya, ó gbó túrútúrú báyìí. Kí ló máa ṣẹlẹ̀ sí wọ? Ọ̀gá mi kan ló máa ń fi kíní ṣe ìtúsílẹ̀ fáwọn èèyàn ní Indian, àgbà àfáà ni. Kò sí ṣòro tó lè lọ gbé baláyé á ní kó lọ fi Al-Quran ṣe sàárà fáwọn tó nídìí ẹ̀. Wọ́n dẹ̀ máa ń ṣe sàárà yẹn náà nílẹ̀ Yorùbá káwa tó travel out. Tí wọ́n á ní pé wọ́n ra Quran lọ sí mọ́ṣáláṣí, wọ́n ra Quran lọ sí ọ̀dọ̀ àwọn àfáà, wọ́n gbé Quran lọ lé kéwú. Ṣùgbọ́n most of it, àwọn nǹkan wọ̀nyẹn, àwọn míì máa fi ń dress wardrobe ni wọn kì í kà. So mo mọ̀ pé sàárà yẹn wà nílẹ̀ Yorùbá kí n tó travel. Ṣùgbọ́n gbà tí mo pàdé ọ̀gá mi, òun máa ní kò sí ìṣòro tẹ́ bá gbé wá bá á ṣàdúrà fún yàn á wá nílò ra Al-Quran lọ fi ṣe sàárà fẹ́ni tó ní ìdí ẹ̀ tí ó máa kà lójoojúmọ́ á ní gbogbo nǹkan tó bá fi kíní yẹn sùn sàárà yẹn sùn á ní bí isnillah yóò rí bẹ́ẹ̀ táwa dẹ̀ confam ẹ̀ bẹ́ẹ̀. Ẹ fi fídíò ìránṣẹ́ kẹfì nǹkan tẹ́ bá lágbára sákàǹtà ọmọ aláìní charity account 2044237680 2044237680 First Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Àwọn alálsàárà wà dáadáa. Ọlọ́run ní mi ń sábà kọ sàárà lé ẹrú mi lọ́wọ́, mi ń kọ àdúrà, mi ì dẹ́ ń kọ àwẹ̀. So sàárà ní agbára gidi, a ní wọn lóríṣiríṣi ńlẹ̀. Go and try this. Má fojú di.